It's all about making your viewing experience top-notch. You can now upgrade your video quality settings for sharper and more vibrant visuals. Click on Settings, select Quality, select Advance, and click on the highest quality. Happy viewing on Yoruba TV. See. What pata? What is problem? Daddy, money go for pata. Daddy, kí mo sọ fún ẹ. Ojú ẹ ó máa kàn mí. Tí àgbàlagbà tó bá jókòó, nǹkan tó ń rí ní ọ̀nà jíjìn, kọ́mọ gun òkè àjà kò ní rí. Marry me. Ẹgbẹ́ fún fẹ́ntọ́ ni fún mi. So, ìwọ ní obìnrin mi níta. Ìṣòro ṣe máa treat me right. Àgbẹ̀yà ní ìkàdẹ̀yẹ. Ìwọ. See, I don't want to disclose my marriage flaws with anybody. Bímọ! Tó bá tún try láti pè mí fún nǹkan báyìí again, àwọn report fọkọ ẹ. Èmi ni mo bí ẹ mo yìí ń tẹnu mọ́. Téèyàn bá dàgbà, ó máa ń yógun jà ní. Nígbà tí mo rí ẹ, nílé mi bọ̀, Allah, àjẹ Jésù òkú bọ̀, I go end you. tó o sì pa á láṣẹ ẹ jẹ́ kí orí àpèrè yóò gbóná mọ́. àṣẹ ló bá ń pa ìran ọba kì í dábàá àṣẹ ni mo pa látòní lọ mo rọ̀ lóye. má lè tí ì sẹ́mi. kájú ẹ̀wọ̀. kájú ẹ̀wọ̀. àròkò mọ́ pa fún un àròkò kú sí ni. Abógundé ìwọ̀n tógun ló ń gun alágbára sinimá ńlá tó ń sọ̀rẹ́ o. Abógundé làkọlé rẹ̀ ó gbé ọkàn sókè róróró. Ṣeríkí múvì ọ̀gá àgbà níbi ká ṣe sinimá corporate picture ló gbé jáde. Sinimá jura wọn lóòótọ́ mọ́ bá Abógundé lélẹ́yìí àgbàràgbàrà gbàkúgbù múvì kọ́ọ̀tù tí wọ́n fi òun láyà ẹ̀yẹ̀ wo technical ẹ̀ wo costume ẹ̀ wo glamour nínú sinimá láyé Abógundé tógun nítorí ipò wọn para wọn láti randíran wọn ní kàkà kíkú ó má jẹ sèse àfi ṣàwádànù má tán lé ogun àgbáàrin ìjà àjàkú àkàtà sinimá tuntun Abógundé. bí n bá dàgbàdàgbà bí n bá darúgbó bí n bá lọ tán táwọn ọmọ mi bá gorí ìtẹ́ bí wọ́n bá lọ tán ìran yín kankan ẹnìkankan náà ìdílé yín kò ní dóye balógun wọn nù ìlú èmi mo wí bẹ́ẹ̀. kábíyèsí ò tó bẹ́ẹ̀ ṣé ẹ mọ̀ pé rúgúdù ń bẹ láàrin bàbá ńlá bàbá yín àti bàbá tèmi tẹ́ ẹ bá kọjá yẹn kábíyèsí wọ́n gbà yín jà bẹ́ẹ̀ bá kọ́ bọ̀ mí lẹ́nu wọ́n gè yín jẹ kábíyèsí. ohun tó tọ́ sí ló ń béèrè ẹ̀tọ́ rẹ̀ ní ń béèrè ohun tó tọ́ sí gbogbo òdílé wa Abógundé ń béèrè. bí wọn ò bá pa Abógundé ẹ pàjá fún mi wọn jẹ. ìbẹ̀rẹ̀ ogun la máa mọ̀ kò sẹ́ni tó mọ̀ parí ẹ̀ o kò sì sẹ́ni tó mọ̀ ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀ o èyí tí wọ́n á pọ̀ ju bí yóò bá wọ̀ kájá gbogbo ìrẹ́lẹ̀. yíta èdè fẹ́ mú ọ ni. a jẹ́wọ́ pé ohun kan náà la gbé ń ké ní tòótọ́ ohun kan làlùkò ń fọ̀ òdìdẹrẹ́ nìkan ní ké tiẹ̀ ní mẹ̀yàmẹ̀yà. àrẹ̀mọ mi dà adẹ́nitọ́ ọmọ mi dà àrẹ̀mọ mi tó gbẹ́jà ọmọ mi dà àrẹ̀nitọ́. kò ní yí ọkọ mi tó bí lọ́mọ. An epic movie written and produced by Olayemi Yemkem, directed by Wasiu Oyalowo, starring Olayemi Yemkem, Yinka Quadri, Odunlade Adekola, Abeni Agbon, Fetia Balogun, Olúṣeyẹ James Akirogun, Adone Tamotiye, Olugbojo, Juliet Jato, Fatai Odualalude, Abayomi Sogbamu Omiata, Kayode Akindina Mr. Paragon, Wasiu Oyalowo, Adebayo Oríládìmú Agbọ́ntàwọn, Saliu Bọ́lágadé Ògbólúkẹ́, Tawakalitu Àjọkẹ́ Sójẹ́, Ali Káyọ̀dé Agboola, Ládì Fọlárin, Owólabí Àjàsà, Fúnmi Ṣónọ́lá Ìyáṣàpọ̀n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá ìta àpàkọ́lé ẹ̀ ní Abógundé subtitled in English. Ó ti jáde kásàgbà from the stable of corporate pictures. Ṣeríkí movie ọ̀gá àgbà níbi ká ṣe sinimá. Ami Arena shopping complex Bọ́ládé Òṣòdì Lagos. Ó tún wà ní Koma Road multimedia tó fi mọ́ Mercury pictures l'Arena Òṣòdì àti káàkiri ní gbogbo. Sinimá ńlá yìí Abógundé tún ti wà lórí YouTube
báyìí ẹ click sórí Yorùbá Plus TV kẹrìnrán wò sinimá títọ́ Abogunde. It's a blockbuster action packed movie ní suspense inú ẹ̀ gáyàtà. You can't afford to miss it. àwọn tó wò ní lórí YouTube ẹ gbà bẹ́ẹ̀. ìyá mi bí wọ́n bá forí yín bẹ̀ mí wọn ò ní gbọ́ bí mi ò bá pa Abogunde àbí kó fìlú ilẹ̀ lọ́la ẹ pè mí lọ́mọ àlè wọn jẹ́. Queen of the Zanga. Zanga queen of the Zanga. Zanga queen of the Zanga. Zanga belongs to the queen. MSP on the mix, baby. Zanga queen of the Zanga. 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 Yeah, I want the queen of the Zanga. I'm Ose, go ya go. In the Zanga, with the carry go. At the Jackson band, load the teach. At the dead, the sign of the Zanga. Mama, she thought she poison, yeah. I'm a one long bet of you, wash it. Would you let me get a knee? Would you mean now? Zanga nation at the Bajaba. I took a magical, but I want to walk up. I took a magical, but I want to walk up. Zanga queen of the Zanga. 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 Voice of the streets, la bête Latin do. Hey, listen and listen good. Ó fi mí ṣeré àbí? Bẹ́ẹ̀ ò dẹ̀ mọ̀ mí o. The queen of the Zanga. You know I can do anything I want at any time. Queen of Zanga, farabalẹ̀ now. Ó tọrọ ní ká máa sọ wọn. Jẹ́ kí n sojú abẹ ní kò fún ẹ. Iye tí mo ní ni mo ti fún ẹ yẹn. Ní ìnáwó kankan ni mo fẹ́ fún ẹ mọ́. Sórí ìtókù. Àpáta ti lò, àpáta ti gbé mi tí ó dẹ̀ sí nǹkan tó máa ṣe sí. Tí 500 million mi tó bá kọjá 2 p.m. lọ́la, màá pa ẹ́, màá pa gbogbo fámìlì ẹ̀. Gbogbo àrà tó bá wù ẹ́, gbogbo ọwọ́kọ́wọ́ tó bá wù ẹ́ gbé
wàá bá mi bẹ̀ wàá bá pátá mi tó dúró sí wo oògùn wà agbára wà gbogbo ara tó bá wù ẹ̀dá wàá bá mi wájú ni ẹ̀mí mo sọ̀rọ̀ àpátápàrà ni iná lọ́wọ́ iná lẹ́nu adánájú ẹni tí ò gbọ́ràn wáì. Good day. Queen of the Zanga. Okay. Kọ̀lọ̀kọ̀lọ̀ lé mi mo ti gbé yẹn ni. Àwọn ọmọ ẹ̀dá. Zanga queen of the Zanga. Zanga queen of the Zanga. I hear, my ear. Zanga queen of the Zanga. Zanga queen of the Zanga. Apátàpìtì awúwo má ṣe gbé ọkùnrin ogun fún rẹ̀. Àdáfún. Àṣẹ. Inú yẹn á dùn. Àṣẹ. Ẹ̀yin náà lọ́mọ pé ránṣẹ́. Àṣẹ. Ẹ wo inú ń bí mi. Inú ń bí mi gidi gan ni o. Nítorí ìyá ṣe tán tó fẹ́ jẹ nǹkan. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyá rí nǹkan jẹ lọ́wọ́ ni o. Ó ti wá jẹ nǹkan tó ń jẹ lọ́wọ́ tán. Ó ti wá fẹ́ jẹ kó jẹ èèyàn báyìí. Ẹ wọ. Ẹ jẹ́ kí n sọ fún yín o. Ẹ gbọ́dọ̀ dálẹ̀. Ẹ ṣíra ibàyìí. Torí ẹ mọ̀ mí. Ẹ mọ̀ mí. Ẹ mọ̀ pé iná ni mí. Àjọ ọmọ aláìgbọràn wáì. Ẹ wọ. Ẹ má dalẹ̀ ara yín o. Ẹni bá dalẹ̀ á ṣe kí ni? Abalẹ̀ lọ. Ọ̀dàlẹ̀ balẹ̀ kù. Ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ. Owó ni kókó mo fẹ́ ràn yín sí. Ó ti tẹ ọ̀ká nírù mọ́lẹ̀. Ọ̀ká sì gbọ́dọ̀ bújẹ́. Ẹ lọ bá. Ẹ jíṣẹ́ mi fún. Ẹ pò gìrìgìrì. Ẹ lù gbogbo àrà tó bá wà lọ́wọ́ yín. Ẹ fi dá. Kínú èmi gan dùn. Wípé mo rí àwọn ọmọ pè ránṣẹ́. Ẹ wo, mo tún sọ lẹ́ẹ̀kan sí iṣẹ́ tí mo fẹ́ ràn yín mo lè ṣe nǹkan mi fúnra mi. Ẹ mọ̀ mi, ẹ mọ̀ pé mo lè ṣe. Mo kẹ́ ẹ lè máa rí nǹkan jẹ mo ṣe ràn yín. Ẹ wo, owó ní kankan náà ọkùnrin ni. Tẹ́ ẹ bá wá lè rí gbédébí láàyè ẹ gbókùn ẹ̀ wá fún mi. Tó bá ṣàkọ ẹgbẹ́ orí ẹ̀ sọ́tọ̀ ẹgbẹ́ pásọ́tọ̀ ẹgbẹ́ mọ̀pẹ́tọ̀ kó sáré rí. Awo má ṣe gbé bàbá. Àná disappointing. Ẹ dènà. Ẹ lọ́kẹ́ dènà. Arogunmatidi. Yeah, I want the queen of the Zanga. I'm Ozi, go ya go. In the Zanga, we the carry go. At the Jackson band, no the teach. I take the sign of the Zanga. Mama Sita, the poison, yeah. I'm a one lumber to flash it. You know me, I don't need, but you mean now. Zanga nation at the Bagaba. I took a magical, but I want to walk on. I took a magical, but I want to walk on. Zanga queen of the Zanga. Zanga queen of the Zanga. Ẹ wá ẹ̀sùn sí mo níwò náà, ẹ dáhùn náà. Ẹ má bínú, ẹ bẹ múra tán, ẹ̀dẹ̀ kí top. Ẹ̀yin dédé ọlọ́run mẹ́rin nínú kòólà kan. Kòólà bòńbó tí ì ṣe kòólà ńlá o. Ṣé mo kí mo bá yín wí ni? Ok, ẹ tí mo fíìmù bọ̀. Babolóyè. Mo dẹ̀ bá wọn sọ látara ọ̀tí ẹ̀dá mi lóhùn. Ẹ̀rọ. Mo bá wọn sọ̀rọ̀ owó ní ṣe báyìí. Ọmọlúwàbí, ọmọ àlè ní mọ́tò, kí ló ń ṣẹlẹ̀? Bá dẹ̀ tí mọ́tò yín sí ẹgbẹ́ kan náà kó tó di pé gbogbo ilé. Sórí ẹ̀yìn ni. Ẹ̀gbọ́n ni bàbá yẹn lọ. Kí ló lè ṣe máa dọ̀fẹ́ nìyẹn? Mo ní wọ́n fún mi kò tó fi dọ̀fẹ́ wọn fún mi ni. Wọ́n máa ń dọ̀fẹ́, wọ́n máa ń pòórá. Wà á ní sùúrù. Nǹkan tó bá yẹ fi dìsà bí àlọ́ fún gbé fèmí náà. Wọ́n fún mi. Mo bèrè lọ bàbá lóye tí kò fún mi náà fún mi.
ó ti yà ọ̀rọ̀ fún ẹ. ọ̀yà lọ́bẹ̀ lọ́bẹ̀. ẹ̀ṣọ́ Like talk say I understand. You don't know what I'm supposed to do. You don't know it dákun. Wetin you want tell wa who ma ṣe gbé? Mo ti ro mi oriro, kon dey mix I dey feel I don't feel comfortable back on. Iboya mo to wa gan. Ṣé bàbá tó fẹ́ ṣe? Lẹ́yìn kan lọ sí base. Base. Adé máa pè mí. Àmàjọ́kọ́ máa pa wọn wálé. Ọkọ mi sọ fún mi pé ara yóò wà tó sí. Wọ́n tó sí. Níbo ló wá wà? Ó yà ilé. Ó yà ilé lọ. Gbogbo nǹkan tẹ́ ẹ sọ ni mo gbọ́. Àpáta ńlá ni mí kò sẹ́nìkan tó lè rí yẹ. Ó wà dìbí. Rárá ti fún mi náà. Mo ti mọ̀ pé owó ni kókó wà dá yín láàmú. Kò sí wàhálà. Ṣé tẹ́lú bá kọ òkè tó kọ ilẹ̀ ó ní ìdáǹdè sí. Ṣé rí àtàkùrọ̀ wọnú àbí kò ní mọ́mọ́ ẹ̀wọ̀n. Ẹ mọ̀ owó ni kókó fẹ́ràn wọn. Ọmọ ẹ̀ là máa mú. Tọ́bẹ̀ bá ti débí fúnra rẹ̀ ló máa fi ẹsẹ̀ rẹ̀ rìn débí àwa dá sẹ́ríà fún àtọ́fọ́ ẹ̀. Àwọn kọ̀ọ̀kan wá wà. Ọtí yàn bá mọ̀ kò mọ̀ náà nìyẹn. Ẹ jẹ́ ńlá ayé yín kì í fi hàn. Yeah, I want the queen of the Zanga. I'm Ose, go ya go. In the Zanga, we the carry go. At the Jackson band, no the teach. The sign of the Zanga. Mama Sita, the poison, yeah. I'm a one long bet of you, I should it. Would you know me, Yaruni? Would you mean now? Zanga nation at the Bajaba. I took a magical, but I want to walk up. Awo má ṣe gbé wa. Ẹ má bínú mi ò tó sọ̀rọ̀ níwájú yín o. But so that people go if you ma dàrú mọ́ mi lójú bá kan, I no really understand. You can't do me somehow. Like say I no see the vision wey you dey see. Because nǹkan tẹ́ sọ fún wa ni wípé tá bá mú ọmọ ìdè bí báyìí. Any within 1 hour tá bá mú dé. Ẹni bá pé ma yọjú sí wa ni. But at the time like this, I don't understand what they happen. The papa no show. The girl just dey hit for our neck. I can't the reason say wetin dey matter go. Say jungle dey display madness here. Me na madness dey display jungle. We gbogbo ogun ye ni pé wetin dey jungle go. Make we know. Ademide Okewe ọmọdé ṣe nǹkan tá bá fi ju ọmọdé lọ. Kì í fi hàn o èmi á fi hàn yín lénìí màá tún wá mú léyìn lọ́wọ́ kẹ́yìn náà lè rí mú lò owó ni kókó igi ti ṣẹ́ lóko ó ti kán ara lé lọ́rùn ìdí ẹ̀ ti ń jà ràbàràbà á tó kàn wọ́n lára ń bì ẹ fọkàn yín balẹ̀ mo parọ́ fún yín rí èmi iná ńlá tó ń jọ láìgbọràn àpátápin tí ọkùnrin ogun. Ẹ farabalẹ̀. Àmì bàbá, ṣé o pé owó ní kókó lè dé inú ilé ìṣà? Owó ní kókó. Ó ní kẹ́ ẹ fọkànbalẹ̀, á tó kàn wá lára. Kò fọmọ ṣeré. Àlàyé, bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn ń sọ gbígbà pé owó ní kókó láyà. Bọ̀ kò sí ajá tó máa láyà tó máa wọlé tẹ́kùn wa. Owó ni kókó láyà kò fọ̀rọ̀ ọmọ ṣeré ajá tiẹ̀ máa wọlé tẹkùn o. Káàbọ̀
Àwọn má ṣe báyìí fún mi. Gbé sọ́wọ́ ilẹ̀. Má ṣe báyìí fún mi. Ó dà pọ̀ ọmọ tó ṣẹlẹ̀. Yọ̀ǹda ọmọ mi. Tó bá ṣe mi ló fẹ́ rí. Èmi mo ti dé. Owó ni kókó àjọmọ́ra wa. Àjọmọ́ra wa látànà kó tó di èyí. Tó máa ń sọ wípé kọ́lọ́mù má fi ibi ọmọ mú wa. Owó ni kókó là ń bá wí. Torí Ọlọ́run ti fi ibi ọmọ mú wa. Má jẹ́ kọ́lọ́mù fi ibi ọmọ mú wa. Bá mi yọ̀ǹda ẹ̀. Èdè ń dì í ni. Ẹ fẹ́ bá ṣe jẹ́ fún mi. Ṣé bẹ́ẹ̀ ti fọwọ́ ara mi? Báyìí dànù ni. Kí ló ń ṣe yín? Wọ́n nǹkan tá a bá fi ju ọmọdé lọ. Àfi fi hàn o. A lè fi hàn báyìí. A ní fi lé lọ́wọ́. Tá a bá fi lé lọ́wọ́, a lè jọ pẹ́ lọ́wọ́ ẹ̀. Ọmọ fi jù ú lọ. Má fi hàn yín sí. Wọ́n ìwọ lọ sínú yàrá mi. Lórí èṣù. Wà á rí orógbó kan tí mo gé. Ó wà lórí èṣù mẹ́. Kó bá mi mú. Ìkìlọ̀ wá wà bẹ́ẹ̀. Nǹkan tí mo ní kó lọ ṣe ni kó lọ ṣe o. Àwọn kankan wà bẹ́ẹ̀ tó máa tún ẹ̀ ṣe báyìí ṣe báyìí. Bó o déjò jíjẹ ni. Bó o dológbò sísun ni. Bó o wá di ẹ mọ́ àbókété máa fi ẹ mú ni o. Kíá. Kárí. Owó ni kókó ọkùnrin ogun. Ọ̀rọ̀ tá a la sọ lẹ́ẹ̀kan náà. Owó ni kókó ni. Sọ kúkú tó bẹ̀ ṣe. Ó tán nù. Owó ni kókó ọkùnrin ogun. Káàbọ̀ kúrìn. Ṣé ọkọ̀ òjìgbò tó dára mi fún mi? Àwo ètè àwo òun lè rí ògbèrí. Tàlàwọ̀. Àwọn ni wá. Ó yẹ káwọn ọmọ ògbèrí yìí kí wọ́n mọ bí adì sí. Àwo làwọn ọmọ yìí. Má wá ṣàbò fún ẹ. Àwùjọ lọ. Bó o pè wọ́n lọ́gbẹ̀rì náà, wọ́n á wú ọgbẹ̀rì fún ẹ. Sórí bá ti wáyé, bá ṣe ibi tá a dé. Ọkùnrin tó bá mú ẹyin, tó bá sọ má pátá, pé àpọ̀kárì, ẹyin ní àpáta ló ń bá fà á. Iná ni mí. Iná ńlá tó ń jó aláìgbọràn. Màá wá fi hàn. Bí mo ṣe jẹ́, máa fi hàn ẹ́. Bí mo ṣe tọ́. Ẹyin ọ̀gbẹ̀rì, mo fẹ́ fi yín máa wò. Mo fẹ́ kẹ́ ẹ báwo fà á. Kò yẹ yín, torí àwọn ti lọ, ó ti bọ̀. Àwọn ti lọ, ó ti bọ̀. Ẹ wo, ẹ wá mú àwo, ẹ discipline àwo, ẹ nà àwo, ẹ ti àwo bó bá ṣe wù yín. Ẹ má gbẹ̀mí ẹ o, ẹ má gbẹ̀mí àwo, torí àwo ni o, torí àwo ló ń gbà wọ́n ń bọ̀ wọ́n. Ẹ má gbẹ̀mí ẹ. Ẹ wulẹ̀, ẹ gbọ̀ngbọ̀n, ó ṣe ní retí. Tá a bá wò dáadáa, ohun tó pẹ́ làbí fi kọ́ ni pé orin tí ò kọ́ mọ̀ ni bàbá ṣe rí rẹ o. Bàbá ẹ̀ ló jẹ́ mọ́. Fọ́mọ tó rẹwà ni o, bàbá ẹ̀ rí bí égbé. Ìbá ní gbogbo àjọ pín jẹ. Ṣùgbọ́n kò ń jẹ́ ti bàbá tọmọ, ọmọ làálàá. Ẹ bá mi mú, ẹ lọ fẹ́lẹ́. Yàrá mi lọ fẹ́lẹ́. Bàbá mi kọjú òbí ṣe. Àwùwò wá. Ẹ kó bá mi o. Àwùwò. Àgbà. Bàbí. Naumina Sakineya, Neka, Queen of the Zanga. Zanga, Queen of the Zanga. Zanga, Queen of the Zanga. Zanga belongs to the Queen. MSP on the mix, baby. Zanga, Queen of the Zanga. 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 Aragumati, yeah, I want the Queen of the Zanga. I'm on the go ya go go.
In the Zanga, we the carry go. How the Jackson band, no the teach. How the dead the sign of the Zanga. Mama see thought the poison, yeah. I'm a one long bet of you wash it. Would you let me get you need? What you mean now? Zanga nation at the Bajaba. I took a magical but I want to walk up. I took a magical but I want to walk up. Zanga quick, we know the Zanga. Zanga quick, we know the Zanga. Hello, Baba. Àti retargeting. Anybody going to be back? Everywhere we try. Oṣù mẹ́fà láfún ọ. Oṣù mẹ́fà láfún ọ. Oṣù mẹ́fà láfún ọ. Jímọ̀ mẹ́ta lógún. Oṣù mẹ́fà láfún ọ. Oṣù mẹ́fà láfún ọ. Jímọ̀ mẹ́ta lógún lójú. Oṣù mẹ́fà láfún ẹ. Oṣù mẹ́fà láfún ẹ. Oṣù mẹ́fà láfún ẹ. Oṣù mẹ́fà láfún ẹ. Jímọ̀ mẹ́ta lógún lójú. Oṣù mẹ́ta. Oṣù mẹ́ta láfún ọ. Jímọ̀ mẹ́ta lógún lójú. Àwọn òwìrí yóò ṣe jà ní o. Nígbà àwọn pípò yóò pè rárá ṣá. Àwọn òwìrí ẹgbẹ́ wọn máa ń fúnyàn ní nọ́mbà nínà pé ẹ tó fẹ́ ta tẹ́tẹ́ àbí tó fẹ́ ṣe bàbá kíní bàbá jẹ àbí máa ń. Àwọn yẹ kàn sọ nonsense. Ó bẹ̀rẹ̀ bí wọ́n tó ń sọ ṣá. Ní ẹ̀mọ́ strong kọrin ni àbí ó ń sọ̀rọ̀ nọ́mbà mi. Ṣé wọ́n gbọ́ nǹkan tí wọ́n lè sọ? Gbogbo nǹkan tó ń sọ yẹn kò sí nǹkan tó kàn pẹ̀lú ẹ̀. Inú náà gbóná nǹkan tó ń kọ Jímọ̀ ṣó newsbook. Ọ̀gbẹ́ni fi wèrè lẹ̀. O gbọ́n tó ń sọ rárá. Mi ì gbọ́ anything. Ìyá òkè ṣe táyẹ̀ tí mo bá sí ibà irú iṣẹ́ ẹ̀. Ọmọ nǹkan tó ń sọ ẹ́ kọ̀ rí bá pè mí náà kọ́ ọ̀hún mi mọ̀. Ó ga o, ló máa yẹ ká ya wèrè o. Ó ga o. Hello, boss. Okay, sir. Okay, sir. Over. Ajẹ́ ti débẹ̀. Gbẹ́rù fún máyẹ̀ kan lè pa gbẹ́rù fún máyẹ̀ kan lè pa gbẹ́rù fún máyẹ̀ kan lè pa o ti yẹ gbẹ́rù fún ó wà ń bẹ̀ o ìbẹ̀ ń bẹ̀ o ó wà ń bẹ̀ o ìbẹ̀ ń bẹ̀ o ìbẹ̀ ń bẹ̀ o. Àwọn guys tí wọ́n lé wa yìí wọ́n mọ̀ pé a gbé ọjà dání àlẹ́rù lára wọ́n ṣe ráyè ẹ̀dá wa. Wọ́n ìgbà tí gbogbo wa ń sáré mo rí pé ó dúró òun náà ni mo rí pé ó dúró òun yìnbọn padà sí wọn. Pẹ̀lú experience mi mo dá ohun mọ̀ yàtọ̀ sí the other one tó ń dún. That means pé ìbọn méjì ló dún. Ta ló bẹ ẹyin kejì? Ibo ló ti rí bọn? Talk to me. Mo ti máa sọ pé ìdán ni mí. Kẹ́nikẹ́ni má dán mi wò. Kó má bàa di dọ́kídán. Èyí tó ń sọ ẹ kò sọ náà ń bẹ. Jẹ́ ká fò. Jackson, ewu ń bẹ lóko Lóńgẹ́. Ó dẹ̀ mọ̀ wípé Lóńgẹ́ fúnra rẹ̀ ewu ni. You know that Mission 202 needs to be done, needs to be executed. Àbí o mọ̀? Mo ti sọ ni, same thing náà mo dẹ̀ máa sọ. Bọ̀bọ̀ tá à ń sọ yìí, ó wà spiritual gan-an. Mo sọ fún Queen of Zanga, ológun ni, this spiritual. Shori, you can kill as many as you want. But ó mọ̀ wípé mission yìí ó gbọ́dọ̀ di ẹran ìyẹ̀pẹ̀ tí ò dẹ̀ gbọ́dọ̀ gbérí mọ́. Ṣó mọ̀ wípé kékeré kìnìún ọba ni, kékeré ẹkùn sì ní ẹkùn ni.
kékeré èrè náà èrè ni. You have just 24 hours to get this done. If they just give me time, small time, within 2 weeks, I go execute her. But my new job, my fire in 2 weeks. So you know she you. Irọ́ ló pa. Irọ́ ló pa. Jésù Kristi. Inú mà ni wọ́n wà o. I'll talk to you later. Ó yẹ kí n máa sọ́kàn máa gbọ́, ojú ò ṣe mọ̀ wẹ̀ dá o. Can you imagine? Ṣé o pé bí ìṣọ́yà ni gbọ́ bọ̀bọ̀ yìí? Mo sọ́nà àtijọ́ tó ti dẹ́sẹ̀ wọnú ilé ìbá. Táwa ti ń fún mi. Mo ṣe ń wo náà, wàá máa sọ̀rọ̀, wàá bọ́ sí kọ́nà, wàá máa dá sọ̀rọ̀. Láì já ń jọ̀dún, láì já wèrè. Ṣé o pé mo pé spy ni ẹ? Ṣé o mọ̀ pé mo mọ̀ bẹ́ẹ̀? Àṣírí ẹ̀ tún lé ni. Ìwọ, mo mú ẹ báyìí. Mo mú ẹ lọ́rùn ọwọ́ ni. Mo mú ẹ bẹ́ẹ̀ rẹ̀ dàndẹ̀ ni mo mú ẹ. Mi ò sì ṣetán. Well, self-introduction. Èmi ni wọ́n pè ní Jackson ní Zanga. Ṣorí tó bá pé Zanga ni mo tó ti dì mí mú bẹ́yìn, máa pa ìdànù. Wọ́n ti ròyìn fún mi kí n tó débì. Ó mọ̀ mi lórí fún fi mí ṣeré. Tó bá jù mọ̀ mi ní try. I know your details and I have your details. Mo mọ̀ pé single mother ni. Mo ní ọmọ 1 year 8 months. Tí ìyẹn ń bẹ tọ́jú. Ní number 56 Adeniyi Street. Mo dẹ̀ mọ̀ pé every 2 weeks, we want to send 25,000 naira. Mo máa fi ń tọ́jú mi. Wọ́n ti mú lọ sí shop ní exactly 8 a.m. in the morning. Wọ́n padà ní 7:30 p.m. rẹ̀. Ṣé fẹ́ kí n continue? Ṣé níbi tẹ sọ́dẹ̀ yóò ti tó? Mi mọ̀ kí n gbọ́ biography mi ló wà lọ́wọ́ yìí, mi bá ti bá sọ̀rọ̀. I'm not a step brother. Tó bá irresponsible, tó máa mú gbóyú ṣòdì. Should I continue? Ẹ súnmọ́ yẹn náà. Ti tó. Gbogbo nǹkan tó sọ, èmi ti tó. Olùdé Mike kò sọ fún gbogbo wọn tó bá dé ipò tí mú mi. Pẹ̀lú ẹ̀kọ́ mọ̀ kankan. Tó bá ṣe ń sọ báyìí, within 1 hour, àtọmọ tó bí, àti ìyá tó bẹ̀ tọ́mọ, tó jẹ́ single mother, àti ẹ̀gbọ́n ẹ̀ tó wà lóṣòdì tó mú dókè gbogbo wọn ni máa padà. Sorry for taking your time. Stop shouting! Nǹkan tẹ ló ṣe ẹ̀sọ́ lójú ẹ̀. Ẹlẹ́gbọ̀n! Kí ló ṣe tó ń wò mí? Kí ló ṣe tó ń wò mí? Ṣé mo ẹ̀ṣẹ̀ ń rí ẹni? Òun máa ń dá sọ̀rọ̀, kò ṣe kìíní, kò ṣe kejì, kò ṣe kẹta tí mo ti máa ń rí ẹ. Tó máa dá sọ̀rọ̀, ṣó ti yá wèrè ni. Even mo study ẹ títí pé bí aṣọ máa ń tẹ̀ ń kọ́ ọ ni. Mo rí pé kò sí fún lọ́wọ́ ẹ̀ torí ẹ máa dá sọ̀rọ̀. Sà. Wọ́n kọ́. Dágò! Olórí oko apátákùtì. Lóòótọ́ láìmọye ìgbà ni mo ti rí wọn tó máa ń dá sọ̀rọ̀. So èmi tẹ̀ wá wò pé àbí ó ti ń bọ́ síbi wèrè àbí bí nǹkan. Mo wá farabalẹ̀, mo wá súnmọ́ wọn dáadáa. Mo wá rí wípé àdúrà ló máa ń ṣe. Ẹ má bínú nígbà mi téèyàn bá dẹ̀ ń ṣe àdúrà. Èèyàn onímọ̀ kó ohun tí ń sọ síta. So nǹkan tí mo rí ní apátákùtì. Àdúrà. Bẹ́ẹ̀ ni. Gbọ́. Àwọn ò máa ṣe pé apátákùtì number 1. Nǹkan tí ó sọ yóò wrong. Kò rí bó ṣe sọ. Nítòótọ́ ni ó jẹ́ pé mo máa ń dá sọ̀rọ̀. But kò ṣe pé mo máa ń dá sọ̀rọ̀. Àdúrà ni mo máa ń gbà. Ṣé rí àdúrà tẹ́wọ̀ yẹn? Òun ni ọ̀pá Kristẹni. Olúwa ní tá a bá béèrè, òun yóò fi fún wa. Tá a bá kanlẹ̀kùn, òun yóò ṣí. Bó tilẹ̀ jẹ́ pé iṣẹ́ tá a ṣe kò tọ̀nà. Àmọ́ òun náà tún sọ wípé òun yóò fi àánú fún àwọn tóun yóò fi àánú fún.
ṣé o gbàdúrà tí mo gbà yìí nítorí òun nítorí èmi nítorí òun àti pàápàá jù nítorí ẹ̀yin náà so that tá a bá jáde ayọ̀ àti àbọ̀ wa kò ní béwu dé kí Ọlọ́run máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa ó ní gbàdúrà tí mo gbà. àdúrà Adémídé ṣé tó ń ṣiṣẹ́ tá à ń ṣe yìí ṣó ń gbàdúrà yìí ṣé ká lè máa pààyàn sí ni àbí báwo ó yé mi. ipa yín máa mú wa ni. ọ̀dà ọwọ́ ayé ò ní mú wa o. òun wá rè lápàdúrà ló ń gbà àdúrà gbà tó bá tún jàdúrà náà ló ń gbà nígbà kejì èmi àpáta pìtì awúwo má ṣe gbé ọkùnrin ogun ẹ̀yin ni ẹ o tó o bá forí sọ àpáta àtúkà ni torí ọjọ́ kan ìdá ọjọ́ kan ìpọ́njú èmi àjẹbà má lọ bẹ́ẹ̀ wo kó má lè sọ pé akọni gbàtàparí ẹ lọ máa ṣe fẹ́. ìtura àṣírí àtẹ̀tù jẹ́ kí mo rán wọn kọ́. mo ń fẹ́ jẹ́ má jọ pẹ́. bàbá aládùúrà funfun nẹ́nẹ́ bàbá aládùúrà àdúrà gbà lẹ́hìn wọ́n ti jẹ́ tàbí ń gbàdúrà ara òkútọ́ lé ara o. Adémídé, you dey hear me? Okay, good. Code 202 is about to be terminated and executed. No retreat, no surrender. How far must we be? Normal level. But you hear me? Oh, má ṣe gbé. Baba, you don't lose guard. I tell you, say I know this guy well. Baba, na Jackson be this. Adémídé. Jackson tá ti ń wá ní Zanga tipẹ́tipẹ́. Baba Queen of Zanga ló ń ṣiṣẹ́ fún. Ìyá Adémídé. Tí n bá sùn lójú oorun bàbá mo dá mọ̀. Òun ló pa bàbá mi ló pa ìyá mi mo sá lọ ni. Mo rí Jackson ọkọ sórí ẹ̀ yìí. Ẹ kò wá sí wàhálà. Ó ti pé ọdún kan báyìí tó ti kúrò níbi tá a ti rí. Bí ló wà? Mi ò mọ̀. Ló yọ̀tọ̀ mi. Jẹ́ pé ti lose guard nìyẹn bàbá ọ̀tọ̀ ní kó tó wá ṣe ń bì yìí. Kò sí kan tó lè fà wá ṣe. Èyí làwa tá à ń gbẹ epo lójoojúmọ́. Àgbàdá bìtì. Mo ti sọ fún yín pé bọ̀bọ̀ olórí burúkú yìí. Mo ti máa ń rí tó máa ń receive call. Mo ti já yín. Filẹ̀. Gbogbo ara tó bá wù kó wá dá. Gbogbo ara tó bá ti wù kó bá gbẹ̀bọ̀ kó wá dá bí. Jackson. Jackson ló Jackson. Adémídé ò jí gbogbo nǹkan tó bá wà. Kó má bọ̀ wá. Máa ń rú wọn dànù ní ìbò. Oh yes! Kò séyàn bẹ́ẹ̀ sọ́yọ́ ló wà ń bẹ̀. Self-introduction orúkọ mi ni wọ́n pè ní Jackson, one of the equipment for Queen of the Zanga. Wọ́n sọ fún mi, mo dẹ̀ bá ẹ bẹ́ẹ̀, akọ ọkùnrin ni ẹ o. Ó dẹ̀ tún wọlé wá, ó fẹsẹ̀ rìn wá, ó fẹ́ kú, ó mọ̀ mí, kò sí wàhálà. Ṣé kí n sọ nǹkan fún ẹ? Ṣé rí àìmọ̀ṣẹ́ ẹ̀kọ́ ọmọ orógùn ló ṣe kí ni ló mú báyìí ló torí bomi gbóná ara ìyá tó máa jẹ nìyẹn màá wá yí ojú padà sí ẹ ṣó yẹ nítorí pé bá a ṣe wà ń sìn kó tó fẹ́ bí ẹ ṣe ń sìn já. ọmọ máa ké ìyá ò ní lè gbin. na so baba you no dey fọkàn. tóbìnrin bá pọmọ wọjà láì fọjá mu èso àjẹ. ẹ dábọ̀ fẹ́ kọ́ padànù. ẹ kò rí sá. ìdúró gẹ́gẹ́ báyìí láàbọ̀sọ àwò ọ̀ká gbélé ọ̀ká yọwọ́ ọ̀la. èrè gbésàlẹ̀ àbàtà yọrùn ẹwà. àràbà gbókè odò. ọgbọ́n lé adíẹ́fọ́ọ̀dì. ọmọ ajá má jẹ̀bi ẹni. ìjà òdì làwọn jà làwọn bá ṣẹ́gun wa. aṣẹ́gun ọ̀tá lónìí aṣẹ́gun òdì. bẹ́ẹ̀ ni ọwọ́ kọ́kọ́ la fi wọ́gi ọwọ́ òrìṣà la fi wà fín. ọwọ́ ń tigi ọwọ́ ọwọ́ ń tigi ládi ẹnìkan ò gbọ́dọ̀ fọwọ́ gbá sọsọ lóde Ọ̀yọ́ bá ṣẹ́ bá mú mi àjò bí kérègbé bá mú mi àpọ̀ ọ̀yá gbogbo ọ̀bọ tẹ kó dání ẹ kó kalẹ̀. kò ní yẹ yín kò ní yà ọ́ tó ní yín. bàbá ẹ jẹ́ ká dà sílẹ̀ fún wa. ẹ káre jùlùjùlù ẹ yẹ o jùlùjùlù ẹ yẹ o jùlùjùlù ẹ yẹ o. ọ̀yá ẹ bọ̀ wọ́n. bẹ́ẹ̀ni ẹ bẹ̀rẹ̀ sí ní gbọ̀n ẹ má gbọ̀n. ọ̀dà bẹ́ẹ̀ ọ̀yá ìwọ náà lọ ẹ lọ dà síwájú wọn. ẹ káre
sọ̀kan náà mo rò lápá. Ó ní bẹ́ẹ̀ bọ́ sí. Bẹ́ẹ̀ bá ti bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ bá ti bẹ́ẹ̀. Àwọn èrò kan wà tó bá gbé òní sọ. Person no dey offend Queen of the Zanga. Ẹni tó ń ṣe ni ẹni tó súnmọ́ ni ló ń ṣe ni jù. Àtàrí àjànàkú ló wò wọ́n. Jackson, who won? Cycle, àwọn àtàwọn àbẹ̀ máa jẹ́ bẹ́ẹ̀ ni adéyẹ̀dá fáwọn ti pa sí owó ẹ̀ time to go. Get to life, that's the life we live in. Get to life, let's use the aliyah. That's how we rock on the street. That's how we roll on the street. Queen of the Zanga. Zanga, queen of the Zanga. Zanga, queen of the Zanga. Zanga belongs to the queen. MSP on the mix, baby. Zanga, queen of the Zanga. 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 Yeah, I want the queen of the Zanga. I'm Ozi, go ya go go. In the Zanga, we the carry go go. At the Jackson band, no the teacher. I the sign of the Zanga. Mama, she thought the poison, yeah. I'm a one long bet of you, I should it. Would you let me get a knee? What you mean now? Zanga nation, I take by Java. I took a magical, but I want to walk up. I took a magical, but I want to walk up. Zanga, queen of the Zanga. 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 Voice of the streets, la better head Latin do. Hey, Jackson, Jacama, Bushilla. Now we live on the street. Where will I share? Now we have a good. Now we are bad. Now we know the area. Queen of the Zanga. Zanga, queen of the Zanga. Zanga, queen of the Zanga. Zanga belongs to the queen. MSP on the mix, baby. Zanga, queen of the Zanga. 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 Yeah, I want the queen of the Zanga. I'm Ozi, go ya go go. In the Zanga, we the carry go go. At the Jackson band, no the teacher. I the sign of the Zanga. Mama, she thought the poison, yeah. I'm a one long bet of you, I should it. Would you let me get a knee? What you mean now? Zanga nation, I take by Java. I took a magical, but I want to walk up. I took a magical, but I want to walk up. Zanga, queen of the Zanga. 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 Hello, guys.
Jackson, move closer. Wá. N fẹ́ kó study ẹ̀ dáadáa. Kó ṣiṣẹ́ lórí ẹ̀. Mind you, I'm giving you only 24 hours. 24 hours, okay? Ẹni tó bá fẹ́ kú kó kú. Ẹni tó bá fẹ́ kú kó kú. I don't care. Kí ló ṣẹlẹ̀? Tí mo fi gbé jẹun, àbí tí mo fi ya aṣọ ọmọ lọ́rùn. Ẹ̀rọ dà kò sí wàhálà nígbà rẹ̀. Zanga quick, we know the Zanga. Zanga quick, we know the Zanga. Yeah, I want the queen of the Zanga. I'm Jackson, as everything be now, I don't say now you go walk me one way you go run the job. Well, no bad. Make I know your plans. How you want to do it? Normal. Don't bring your money. Pay omi to wo yan wo lo seja jinu. You know, say this information, this strategy, this method. I know about time. Mo ye mi wọ́n kọ́ mi mo mọ̀ npa. Fi gbogbo yẹn dá mi, wọ́n má go. Let me bá ti parí iṣẹ́ na sọ fún yín tèmi gbogbo a máa yáwó bí a máa gbé iṣẹ́ jáde a dé máa domo ayé ó kéré gan. Full ground 100%. Tí o bá ti pé go, àwa ti ṣe tán nìyẹn. Àgbọ̀ pa. Tó bá ti yá Fúlàní, ti yá màlúù náà ni, ó ṣá mọ̀. So what's going with this? That's 6642 we go use. 6642. You know me now. You're dangerous. You're my baby gan ni. Stop now. Stop ṣe bẹ́ẹ̀. Ṣé mo pa gangan léwu tó ń sọ gangan nínú ewu gangan ni. Kò séyàn bẹ́ẹ̀ náà. Ẹ wo isi ewu. Ṣé ewu ló ń jẹ́ bẹ́ẹ̀? Look, babe, ṣó ń fọ́ ni. A fọ́ now. Ẹ̀jẹ̀ wà lójú àwọn òbẹ̀rẹ̀ anybody. 100. Alaye, wọ́n lead ká follow ẹ̀. Náà lọ máa rógun máa sá, máa rógun máa ti. Ìyàwó fọ́ fún yàrá yẹ anybody. Na so. No gree for who. No gree for anybody. Ló ti yẹ. Ẹ wò jáyé ló wá fún. Yorùbá yẹn ń sọ gbogbo kò dákẹ́ bí ohun èjò ni. Àgbà sí right, àgbà sí middle, àgbà sí center, àgbà sí. O kò dákẹ́ wetin happen. Are you with us or you are against us? Party wo gangan yóò ń jà fún sọ̀rọ̀ sókè. Yóò adé bẹ́ẹ̀. Ọba kí ló fẹ́ gangan lọ́wọ́ mi? Tí mo fi bu ẹ̀jẹ̀. John tó lọ ṣé kí n fo fẹ́ẹ̀sì fún ẹ? Kó máa sùn lé kí n máa mí fún ẹ àbí? Wọ́n ní kó lọ ṣe òun náà máa ṣe. Wọ́n lè lọ ṣe. Àwọn tó máa tẹ̀lé ẹ lọ́jọ́ ṣé wọ́n ti ní kí wọ́n lead káwọn follow. Kí ló tún fẹ́ ọmọ ọba? Gbogbo wa nìṣòwò ogún. Ẹni tí ò tarin, ó jà ń fi fọ́ọ̀kì jẹun rí ẹ̀. Ọlọ́run ṣọ́ ẹ lọ, kọ́lọ́run ṣọ́ ẹ bọ̀. Ó bá dẹ̀ bọ̀ iná líla iná òjòjò ń ṣẹlẹ̀. Àyúnlọ àyúbọ̀ lọ́wọ́ ń yẹnu. Òkè ọ̀nà àyúnlọ Àyúnlọ àyúbọ̀ lọ́wọ́ ń yẹnu. Òkè àyúnlọ àyúbọ̀ lọ́wọ́ ń yẹnu. Àpò àti máa wọjú ẹ̀. Tí máa wọjú ẹ̀ máa ṣe ká fún ẹ. You know who dey help you dey mix am. Show me to make mo pọ̀ ta. Relax na easy. Èmi. Easy bro. Mama sita. Mo máa gbọ́ nǹkan tí mo máa sọ fún ẹ̀yin gbogbo ìgbà pé àwọn ọmọ èèyàn tó ń wo èèyàn lórí burúkú pọ̀ nínú wọn gan ọmọ máa tútọ́ funfun báyìí kan dúdú ló ń bẹ nínú wọn nínú àwọn ọmọ òṣì tí mò ń sọ ó wà nínú wọn. Ọlọ́run I no suppose be like that now Jaiye. Èmi gbà tó parí oúnjẹ yín lẹ́nu. Tí wàá lọ bẹ́ẹ̀ ni Jaiye no suppose be like that. Ṣé máa kọ́ mi láyé gbé ni? Wà á ti fẹ́ wọnú mi ni. Ṣé no? Òun máa kọ́ bọ́ mi lójú, òun máa kọ́ bọ́ mi lójú. Tí bá wọnú mi ni. Ṣé ti fẹ́ náà? Ṣé fẹ́ Ojú ò ní lọ lé dèrò. Ẹ ṣàánú à ń torí Ọlọ́run. Ọmọ ò ní kú mọ́ yín lọ́wọ́.
ó ti la fi run street. Good girl. Thank you. Ìdáríjì ẹ̀ṣẹ̀ ní lórí pápá. Ìdáríjì. Good of you. Nice doing business with you. Sorry. So, no, sorry, Shina, dear. Yeah, Pele. Ekele. This thing will pay me. This guy is strong, bro. You're far. Strong. Sorry. Zanga quick, we know the Zanga. Zanga quick, we know the Zanga. Zanga belongs to the queen. MSP on the mix, baby. Zanga quick, we know the Zanga. Zanga quick, we know the Zanga. Zanga quick, we know the Zanga. How are you? Jackson. Akíkanjú ọkùnrin ogun. In fact, you are a great man. You are very, very strong. Pẹ̀lú bó ṣe le tó, ó dẹ̀ struggle, ó dẹ̀ succeed, ó escape, ó dẹ̀ deliver. Kudos to you. Ẹ wòran, ó yẹ kẹ́ ẹ kọ́gbọ́n lára Jackson. Torí mo mọ̀ pé n tó ṣẹlẹ̀ yìí tó bá jẹ́ ìkan nínú yín ni, ẹ̀mí ara yín lè máa dù. Ẹ kọ́gbọ́n. Kórede, son of the Zanga. Ó rí pé brother ẹ worth ẹni tó ń celebrate. Bẹ́ẹ̀ ni ma. Iṣẹ́ ńlá ló ṣe. I commend you. Now, back to the business. Jackson, iṣẹ́ kan wà nílẹ̀ tó urgent báyìí.
ìwọ ni mo dẹ̀ fẹ́ kó ṣiṣẹ́ náà. So I'm giving you 48 hours to get back on your feet. Kó lè carry out iṣẹ́ yẹn. Nurse, gbogbo ohun tó bá yẹ kó ṣe fún, gbogbo ìtọ́jú tó bá yẹ kó ṣe fún, tó fi máa gbádùn ní kíákíá, ó ní kó ṣe fún. Ẹ fọkàn balẹ̀ màá mo ti fún ọ lóògùn tó máa lọ àrùn sí ọmọ rẹ òkè. Good. I've made my point. Good night, Jackson. All right. Ẹ ṣe é kíkò dé. Ẹ méjì ogún wọ́n lo àwọn ògùn wọn. Okay. Mo understand nǹkan tó ń ṣẹlẹ̀ o. Mo kò yé mi o. 48 hours fún ẹni tó wà nílẹ̀ yìí. Ó fẹ́ fi ẹ̀mí ẹlẹ́fẹ̀ẹ́yàn ni. No, wọ́n náà láìkì iṣẹ́, ó láìkì owó, ó fẹ́ ṣe gbogbo ẹ̀, ó fẹ́ ṣe léèkó ṣọ̀hún. Tó bá ti kú, wàá mọ̀ pé wọ́n máa yan ẹlòmíì. Ó yìí ń ju ẹ lọ́wọ́ àbí? Ó ń ju ẹ lọ́wọ́. You are the best. No problem. Jack, you know they fear. Omo, you dey do failures. Then shoot you, see they follow them drag. Kí ló ń ṣe now? No name me Esca, èmi ẹ̀ pọ̀. Èmi bí 34 lónìí. Failures mi alone. But guys, ẹ dúró now. Kí ló ń ṣe yín? Ẹ rẹ̀ ṣe bí ẹni pé ẹ̀mẹ́ni tó ń jẹ́ queen of the Zanga. You don't know who this woman be. Imagine pé Jack was secure mission. This guy is in hot soup. Queen of the Zanga fún ẹ ló máa mú tó máa ṣe fún. Ó dẹ̀ máa brutal jù lè lọ. So you guys should understand. Nǹkan tó ti ẹ̀ tó ń múnú gbé mi tèmi tẹ̀ fẹ́ hámà lé lórí is the fact that ìyá yẹn sọ pé 48 hours lórí ọmọ tó ṣì wà nílẹ̀ tó ṣì wà lórí kúkú àbí kó yé. Ìyá yẹn dé she is very heartless o ṣé wọn bímọ tí wọn ni Ọlọ́run. Ìyá yẹn ṣe kí ni? Ó wà heartless ṣé wọn bímọ ṣé ó lè jẹ ọmọ títí wọn ni kó máa ti kó lórí sígbẹ̀ kó máa sọ pé kó wà lórí iṣẹ́ mi. Jack no wa selfish. Ṣé wọ́n mọ̀ ni? Ó fẹ́ ṣe ogbó ṣẹ́ wa ni. Òun nìkan ló máa ṣe ṣe. Guys. You too strong. Bàbá sùn bàbá àjàyè ìwà lórí ìtọ́jú. Guy, o ti gbádùn o. Pressure this guy now. 48 hours. 48. Guy, kí ló ṣe é tó ń wọ́n ń ta mi náà? Kí ló ṣe é mi ò bọ́ ìsọ̀rọ̀ náà? Tí mo bá sọ̀rọ̀ náà. Bọ̀bọ̀ ilé ẹ̀jẹ̀ kò rest, ó ti hàn fún. Mami, mo ní kí n bèrè ni pé why tó ṣe jẹ́ wípé Jackson ẹ tún fẹ́ gbé iṣẹ́ ilé yìí fún? Because nínú ara mi báyìí mo ń feel very useless because mo feel pé Jackson ó ti fẹ́ máa jẹ́ òun all the time. Ó ti ń fẹ́ máa ní upper hand ahead mi lọ́dọ̀ yín. Jackson ti fẹ́ máa ní upper hand ahead of you lọ́dọ̀ mi. Àbí? Coming from who? Oh, from the son of the Zanga. Àbí? Yes, Wo, bóyá mo ti gbàgbé, jọ̀ọ́ rán mi létí. Project wo ń lo ti dá ṣe tó dẹ̀ wá successful rẹ̀? Sherry, mami, for real, mo fẹ́ kẹ́ gbàgbé gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. Ṣé understand? Mo kàn fẹ́ kẹ́ fi big project kan, kẹ́ fi try mi. Mo dey promise pé mi ní disappoint yín. You know I am your proud. You're my son. I know you don't need to remind me of that. Kí n fún ẹ ní project ńlá kan kó lọ fi yẹn ṣe rìhásà àbí? Look here, mister. Tó bá fẹ́ kí n ní trust nínú ẹ̀, tó dẹ̀ fẹ́ kí n believe ẹ dáadáa, ó bẹ́tà kó lọ kọ́ṣẹ́ lọ́wọ́ àwọn tó ti mọṣẹ́ yẹn rather than eléyìí tó ń jowú wọn káàkiri yẹn. If you cannot beat them, maybe you better join them. Why Jackson? Why? Zanga queen, we know the Zanga. Zanga queen, we know the Zanga. Wo, sórí ìlú ẹ̀ tó ń dún, ó ṣetán àti fàyà ni o.
ṣó wá rí iyọ̀ mi tó bá fẹnu kó èpòlú ẹ̀ ó máa gé sí wẹ́wẹ́ báyìí. Ìwọ àti tani níwájú àwọn tani èmi àwọn ti gbàgbé ni èmi mà ló ń bá sọ̀rọ̀ ó ti gbàgbé ni ó sì nǹkan tó lè ṣe. You are just a toothless bulldog. O kàn ń gbó lásán and ìwọ kan náà mọ̀ pé o kàn ń gbó lásán. There is nothing you can do. You can do nothing. Nothing. Absolutely nothing. Jọ̀ọ́ sọ fún mi ṣé o kù síbì kan ni. Oh really? Àbí kìí ṣe wọ̀kọ̀ ilé? Ṣé kò ṣe wọ́n tí mo mọ̀ ni? Èmi máa ní. Ni ìwọ náà dà. Níwájú èmi ló ti ń lé fùrùkọ̀kọ̀ níwájú èmi ló ti ń ṣe ìwọ náà dà mú wá èmi ò rí ẹ. Mélòó lára ẹ? Tell me, mélòó ni ara ìwọ tó dúró yìí? Ìwọ ń bá èmi. Ìwọ wá dúró síwájú èmi ìwọ níwájú àwọn wo ni ẹ? Tájà bá sinwín jẹ́ kó mójú náà. Ṣó ti gbọ́? Èmi. Ìwọ yẹn náà ni. Wo jẹ́ kí n sọ fún ẹ mo fún ẹ ní 3 days mi ìfẹ́ bẹ́ẹ̀ lẹ́nu o ìwọ gan mọ̀ mi mo rúyàn tí mo jẹ́ ó mọ nǹkan tí mo lè ṣe mo ò fẹ́ bẹ́ẹ̀ lẹ́nu 3 days. Kò sí nǹkan tó máa ṣe kò sí nǹkan tí kò ní máa kọ́kọ́ mẹ́tàlá ẹ̀ tó máa ṣe and you know it èmi ìwọ mélòó lára ẹ̀ wọ́n repeat mélòó lára ẹ̀ mélòó lára ẹ̀ mo sọ with all confidence ni pé mélòó lára ẹ̀ and jẹ́ kí n sọ fún ẹ ṣé orí nǹkan tí mo ṣe ń sọ yẹn náà mo dẹ̀ ṣe máa dúró lé lórí. Account náà sanwó sí account yẹn ní fault kò dẹ̀ sí nǹkan tó lè ṣe èmi àti ẹ mọ̀ pé kò sí nǹkan tó lè ṣe o lè pọlọ́pàá tó bá pọlọ́pàá we go down together and you know it so kò sí nǹkan tó lè ṣe o lè pọlọ́pàá máa ní sùúrù ní account yẹn ní fault ó ní issue. torí pé o mọ̀ pé a lè involve ọlọ́pàá ló fi ń ṣe báyìí má worry ó mọ̀ mí dáadáa kò nídìí kí n pariwo èmi ò ń pariwo nǹkan tí máa ṣe inú mi ló wà. ó mọ̀ mí náà nǹkan tí máa ṣe fún ẹ 3 days péré mo fún ẹ má jẹ́ rówó mi ó máa mọ̀ nǹkan tí máa ṣe. kò sí nǹkan tó lè ṣe tó bá dẹ̀ ní nǹkan tó fẹ́ ṣe is just 3 days be my guest. Yes. Mommy, is everything okay? What? You were shouting. Yeah, fine. Ṣé yẹn tó lọ ẹ̀? It's just a toothless bulldog. Kò sí nǹkan tó lè ṣe ó kàn parọ́. Mommy, I don't want any problem for you. There's nothing I can handle. Are you sure? I can handle it. Kò ṣe nǹkan tí mi lè handle. Are you sure? I'm fine. You're very too loud. I'm fine, don't worry. I'll be fine. Queen of the Zanga. Very nice. Be 400. Ẹ wò má, àfi tá a bá fẹ́ tọ́ra wa. Ẹ ṣòbìnrin mọ́ ọkùnrin ní. Ẹ wò láti bí 27 years tí mo ti mọ̀ yín. Ẹ kúrò bẹ́ẹ̀ ṣe náà lè ń ṣe àfi tá a bá fẹ́ parọ́ tọ́ra wa. Mo gbé fún ọ̀gá ní. Ẹ má má dà mí ló ń jà. Iṣẹ́ tó rí fúnra wa nìyẹn. Ó dẹ̀ di dandan ká ṣe. Ọlọ́run fi ran yín lóòótọ́. Now straight to business. Ọ̀rọ̀ Honorable Adépẹ̀lú mi ni mo mú wá fún un. Honorable Adépẹ̀lú. Ẹ wo màmá Honorable Adépẹ̀lú mi ó ń fowó pa idà mi lójú ó ní kí ni mo fẹ́ ṣe ẹ wo bọ́rọ̀ yẹn ṣe jẹ́ bí 6 months ago àwọn EFCC wọ́n investigate kọ̀ọ̀kan lọ́dọ̀ àtọ̀dọ̀ mi mo dẹ̀ wo pé ọ̀rẹ́ mi lélẹ̀ ẹ mọ̀ káṣírí má tún nà mo dẹ̀ pé ọ̀rẹ́ mi bá mi kówó ìsàkáǹtì tí kéèsì bá lọlẹ̀ kò dówó mi padà fún mi after 6 months wọn ò rí any evidence mo dẹ̀ padà sọ́dọ̀ ọ̀rẹ́ mi pé ókè o owó tí mo fún ẹ ó bá mi kówó mi ó bá ní ẹ báǹkì ṣe báǹkì ó ṣàròjọ́ yẹn lọ bàtà ṣàbẹ̀rẹ̀ sí ágì oníkèmí lọ pe ọlọ́pàá ó láti pé òun mọ̀ pé mi ì lè pe ọlọ́pàá bí kò sí nǹkan tí máa ṣe ìdènàkè tí ì bá lè ṣe ẹni tí ò máa fi yí ẹ pé mi gan mo ní ìyàwó lẹ́yìn. Honorable kí lẹ fẹ́ ká ṣe. mo fẹ́ kẹ́ ẹ bá mi pa ni mo fẹ́ kẹ́ ẹ bá mi yanjú ẹ̀ kó tó di pé máa yanjú ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ gba owó mi fún mi ná èyí tó ṣe láyé gan tó. Okay. First and foremost, Honorable, yẹ rí ẹ̀ṣẹ̀ tí Honorable ẹgbẹ́ yín ṣẹ̀ yín ní ọ̀kan àwa. Ètò kan wà ní iṣẹ́ tẹ́ gbé wá. Kájọ ní agreement. Ká dẹ̀ execute iṣẹ́ tẹ́ fún wa. Èló lẹ pọ́wọ́ yẹn ná? 800 million. 800 million. Bẹ́ẹ̀ni. Okay. We go 50-50.
Yeah. 400 million for you, 400 million for us. Tó bá ti tẹ́ yín lọ́rùn. Màmá ò ní kọ́ láti mọ́ra. 50-50 pọ̀ jù. Ẹ bá mi yọ díẹ̀ kù. Wọn kì í nà. Kì í ṣàtà. Deal? Deal. Good. Second day. Ẹ máa ní láti fún wa ní 200 million ká tó bẹ̀rẹ̀ iṣẹ́ yín rárá. Tá bá dẹ̀ parí iṣẹ́ yín, ẹ fún wa ní balance 200 million. Okay. Yeah, kí n tó gbàgbé, ètò tún dà bẹ́ẹ̀ nìyẹn. Tá bá ti parí iṣẹ́ yín bí mo ṣe sọ. Ẹ máa ní láti settle our boys. Especially ẹni tó lead wa. The role of my lead squad. Ṣé ti ẹyin náà? Ó tẹ́ mi lọ́rùn, kò sí problem. Iṣẹ́ ti ṣe. Okay mama, mo ti gbọ́ everything. Mo ti lè jọ ṣé kò ní sí problem ṣá, ṣé everything máa gbó. Ọ̀nà yìí problem lẹ sọ báyìí like ẹ̀ ń béèrè pé ṣé kò ní sí o. Kò séwu kan níbi kan àwa gangan là ń jí àwa gangan léwu tó ń bọ̀ mí ènìyàn ṣe fọkàn balẹ̀ kò séwu rárá. Ọ̀rọ̀ ẹ̀bù òun láti sọ fún yín yẹn kò sí gbẹ̀gbẹ̀ kò séwu lóko àfi gìrì àparò ṣẹ́rí gìrì tó ń dún ní ẹ̀yìn. So every necessary láìpẹ́ no problem mo lè gbàgbé ẹ ṣe mà. Ojú mi ẹrù ní ojú mi iná Zanga nation àti gbàjábà àtúkọ̀ méjì kò gbọ́dọ̀ wà ní wákà àtúkọ̀ méjì kò gbọ́dọ̀ wà ní wákà Zanga quick we know the Zanga Zanga quick we know the Zanga. Can you please excuse us? I think by sure I want to discuss some things with you. Mommy. Yes, my son. How can you discuss something? Sherry, lórí mission wa tí a fẹ́ ṣe next year. Kí ló ṣe? Mo máa fẹ́ kí ẹ gbé iṣẹ́ náà fún mi because mo rí wípé still tí ní believe nínú mi. Èmi gbogbo fúnra mi ò dẹ̀ sùn because mo ti improve gan. Mo ti learn a lot of skills, come up with a lot of plans tí mo mọ̀ wípé tí bá fi ṣe iṣẹ́ yìí ó máa wà successful. Ẹ jọ̀ọ́ mà, mo fẹ́ kí hand over lè mi lọ́wọ́. Akóredé, mo fẹ́ kí n entrust 800 million job into your hand. Yes, ma. Yes, ma. Sherry, mami, mo promise yín ni, mo fi àkókò yìí, mo fi dá yín lójú wípé mo máa ṣe, ó dẹ̀ máa come out successfully because àwọn plans tí mo ní sí mo believe pé Jackson ò never ní plan bẹ́yìn. So mo máa fẹ́ kí ẹ fi iṣẹ́ yìí náà kẹ́ fi dá mi. Mo máa ṣe successfully. Please, ma. The son of the Zanga. Yes, that's me. 100% assurance? I promise you, ma. I promise you. Sherry, ma, tí mi ò bá ti ṣe dáadáa, nǹkan tó bá wù yín kẹ́ fi mí dá lára. Yes, yes, mommy. And you know the queen of the Zanga? I know, definitely, ma. Okay. You have it. Thank you very much, mommy. Thank you. Mommy. I'm so happy right now. I appreciate what you feel. At school, you feel dying. You need disappointing. Okay. Thank you very much, ma. Thank you. Ṣé pé kiri ilé bọ̀ sí ṣá? Ọmọ, at last, like, at the end of the day, mo padà get ẹ̀. Ọgbọ́n mi tẹ̀ lè rí happiness yẹn ti pọ̀ jù. Come on! Jackson, it's my time. You get it. Okay?
wá. Ló fàdà dúró náà. A ti ń pẹ́lẹ́pẹ́. Ìta ti wà níbi látàárọ̀, a ti wọ 30 minutes, a ṣe ọkàn àfàṣe, a strike, a sọ̀rọ̀. Nítorí son of the Zanga, lọ́dọ̀ ní kó wà níbi ká tó lè strike ní àbí ká tó lè sọ̀rọ̀. Ẹ jọ, a ti ń pẹ́lẹ́pẹ́, tá a dẹ́ pẹ́lẹ́pẹ́, ó máa létà di ẹja. Ló ń ṣẹlẹ̀ gan náà. Èmi ò tẹ̀ understand why I run things nínú kíní gan mọ́. Kò yé mi mọ́ náà. Ṣé téèyàn kò bá ti wá sí láàrin wá sí a lè carry on operation wa ni? A lè ṣe meeting wa kó dẹ̀ ká dẹ̀ ṣàlàyé fún pé báyìí láyé ṣe ni. Ọ̀dẹ̀ dá ogun wa dúró sí ibàyí. Ó pé bẹ́ẹ̀ àwọn kan tẹ̀ ń fa yìí, àwọn kan tẹ̀ ń fa yìí tó bá já ẹ máa ṣubú o. Zanga nation. Zanga nation. Ẹ jẹ́ ká calm down. Ó ti sọ pé òun ò ní pẹ́ débi, ẹ jẹ́ ká dúró dé náà. Ẹ mọ̀ pé òun náà wá important nínú nǹkan tá a fẹ́ ṣe yìí. Information tá a fẹ́ pòpọ̀ yìí àbí kó wà within wa. A jọ máa carry out assignment yìí ni náà. Ẹ ní sùúrù, kò ní pẹ́ débi. Me, I no understand o. Person wey suppose dey inside meeting with person for Zanga. The person never come o, go yé mi o. Person na person ṣá. Aya, ó sú wa náà. Má fọ̀, kò ní pẹ́ débi. Ẹ ká dúró. Òṣèré ni mo sọ ẹ̀. Queen of the Zanga! Queen of the Zanga! Queen of the Zanga! Yeah. Now, guys. Mo mọ̀ pé torí iṣẹ́ tá a ní lọ́wọ́lọ́wọ́ ń sìn lẹ ṣe wá ṣe meeting yìí, àbí? Yes, Queen. Good. Now, I'm here to let you know that I'm changing the plan. Jack, mo fẹ́ kó drop iṣẹ́ yìí lọ́wọ́lọ́wọ́ báyìí. The son of the Zanga is taking it off. Mo fẹ́ kó jẹ́ òun ló máa lead the squad lọ́tẹ̀ yìí. And the instruction to buy for every one of you fẹ́ kẹ́tẹ̀. But Queen, sorry. No, you don't have to be sorry. And I don't want to hear anything from you. Okay? My decision is final. Jack. Yes, Queen. Do you have any problem with that? No, Queen. Your decision is final. Good. Zanga queen, queen of the Zanga. Zanga queen, queen of the Zanga. Zanga queen of the Zanga. Zanga queen of the Zanga. Check Jan, wetin happen now? Jawa see now. Yeah, one the queen of the Zanga. I'm Ozi, go ya go go. In the Zanga, we the carry go go. How the Jackson band, load the teach. How the sign of the Zanga. Mama sit down. You cannot calm down. You ignore me that the plan where I get, you see. Tabati débẹ̀ yẹn, èmi, Mama Sita, àti Poison la máa wọlé, la máa fall in. Ṣé you dey hear? Dragon, òun àti Jack, they go guide for outside, on my mount. They go mount completely for outside. Jaiye máa fall in, ó máa dúró dé àwọn guys nínú Zanga. Because gbogbo wa gbọ́dọ̀ filé sílẹ̀. Ṣé una dey hear wetin I dey talk? Na the plan be that. Sorry, Mama Sita. I dey for you if you dey for me. Ó yá ẹ̀yin ọmọ Mama Sita, ẹ̀yin ọmọ olóṣó ńlá. If you dey for me, I dey for you. If you no dey for me, I no dey for you. Àmọ́ ẹ wá ẹ wò ó sùn bí. Ẹ má lọ ṣe anyhow, torí tẹ́ bá ṣe anyhow, your shadow sef fit leave you. Ṣó ti yé ibẹ̀? Ẹ máa jẹ̀yẹ lọ nínú ìgboro ayé. Wisdom, Mami. Wisdom, Mama. Na me you dey call Kore. Na me gon be the son of the Zanga. You can call me that over and over again. Never you call me Kore again. Who be Kore? I'm the son of the Zanga.
son of the Zanga. Ó yọ púpọ̀ nígbà mi, ó máa ń wọlé ọtẹ́ bọ̀. But mo tẹ́mi tí a ti sọ fún ẹni wípé information to give yẹn ó máa bẹ̀ wù dé. E no make sense. Èmi ò support yẹ. Na me be the master plan. Master plan, I don't think say I did you. Hello. Omo, everybody for inside this Zanga know say Jack na our number one. Any other tó bá fún wa bó ṣe máa rí gangan nìyẹn. The plan wey you dey give us so. Na me dey talk wey you dey change my words. You don't forget who I be. Make I comot my glasses, make you fit see me well. Na me be the son of the Zanga. Look my face. Wetin you dey follow me dey yarn? Now they play. Oh boy! As I see your face, I see say that danger dey inside your face. And me when you dey see me go that danger. Hey, me tó jẹ́ pé ní tàbí wọ́n dédé dé ìlú ara mi. Kí ló ṣe ẹ̀ náà wá dín ṣọ́kù? Wá èmi gangan ewu tó bẹ nínú ewu tẹ́kù máa ń sábẹ́ ewu tẹ́kù máa ń bẹ̀rù ewu. Má ti ní jẹ́. As it be now, etí ń jẹ́ kí n máa para o, inú ti fẹ́ máa bí mi o. Ẹ fẹ́ máa lòdì sófin mi for what reason now? Na me, son of the Zanga, na him dey talk o. Na wetin you want be that? Say make we go. We go, we go come. How can you money bawa pa? Ṣé kò sí ọ̀bẹ ó ti lọ fà á? Kò sí ọ̀bẹ ẹ̀bùn kò lọ fà. Security with Jackson. Mama sister wà níbí yìí. Ọmọ tó bá jáwé sẹ́nu wà lìjà ó di. Mama sister wà níbí yìí. Oya gbé sókè. Mama. Olúwa dá màmá sí fún wa. Mama. Olúwa dá màmá sí fún wa. Mama. Dá màmá sí fún wa. Mama. Olúwa dá màmá sí fún wa. Mama. Olúwa dá màmá sí fún wa. Olúwa dá màmá sí. Olúwa dá màmá sí fún wa. Olúwa dá màmá sí fún wa. Mama o. Olúwa dá màmá sí fún wa. Olúwa dá màmá sí. Mama o. Olúwa dá màmá sí fún wa. Mama o. Olúwa dá màmá sí. Olúwa dá màmá sí. Mama o. Olúwa dá màmá sí. Tani kí lẹ̀ ń wá tálẹ̀ béèrè. Ẹ tẹ ẹ ní sùúrù bíi mẹ́ta lẹ fi béèrè lọ́wọ́ wa ṣẹ́yìn wa sọ pé ẹ mọ̀ wá ni àwa rè é ṣé ẹ mọ̀ wá ni kò tí ẹ wá sí bá ṣe fẹ́ júwe ara wa tó nù mo mọ̀ pé ẹ lè mọ̀ wá èmi náà kàn ṣe eré ni mọ̀ kó tó ṣẹlẹ̀ àwa afẹ́wáfẹ́mi ìmoore hàn sí máma ràn wá lọ́wọ́ pẹ̀lú kánífà tá a fẹ́ ṣe 5 million lọ fún wa ó pọ̀ nítorí ìdí èyí la ṣe wọ̀ níbà yìí. Ẹ kíra fún mama. Gbẹ́sọ̀kè. Ṣé ní appointment pẹ̀lú madam? Bá a ní appointment àná afẹ́ wá ìfi ẹ̀mí ìmoore hàn. Is mama here? Gentlemen, I'm sorry. Ẹ lè rí madam. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká rí madam. Káàpọ̀ fẹ́ mẹ́mi afẹ́fẹ́ mi mọ̀ ní ọ̀nà. Àbí? Ok, ẹ kì í yọjú sí wọn lólé. Tí wọ́n bá allow mi láti permit yín kẹ́ wọlé, I will get back to you. Thank you. Actually, mi náà gbọ́ bọ̀ mi ò rò pé látọ̀dọ̀ wa yìí. Ọ̀ṣunbájọ́ dọ̀ wà ní supervisor àti wàá sọ fún wa. Ṣé mi ò rò pé ọ̀dọ̀ wa? Ariwo yẹn pọ̀.
I sure what you should watch out because the noise is so much. No, I'm not sure. My honorable. Àwọn guys kan wà ta. Wọ́n lè kí ṣàwọn lórí pé àwọn wà dúpẹ́ lọ́wọ́ yìí. Ṣáwọn ni wọ́n pariwo tó wà ń ta ẹ̀. Bẹ́ẹ̀ni. Ariwo yẹn pọ̀ díẹ̀. All right. I understand. Ẹ máa ti yọ iṣu yẹn o. I know say I dey talk say I no support this thing wey wọ́n do. I no support am. Then, abeg no too much you ajẹ́ bí àwọn people máa pray. Say guys, ẹ jẹ́ kó ṣe bá ẹ sọ. A máa lọ wọlé sí wa lọ boomerang orí wa ló máa dàrẹ́ lórí náà. Wọ́n náà fún ọ pé rédíò ṣe bàbá ṣe sọ́tọ̀ láti dé sport ní ká fire ló ṣẹlẹ̀ ká yóò ṣù. Ní sùúrù, this no time for argument. Nǹkan tí kò rí bá ti sọ, òun ni ká ṣe náà. Ẹ kò sẹ́yìn bẹ́ẹ̀, kò sẹ́yìn náà. Yes, we did it. Yes, ma'am. Ṣé nǹkan tí mo fi èkó ṣe ni? Yes, ma'am. Gunshot. Àpapọ̀ ma. Yí? Yí? Mo gbọ́ yẹn ó yàtọ̀ sí kọ̀tà kó dání. Ẹ lè ṣe dúró. Ẹ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pàtó mi. Ìwà tí wèrè tún jọjà pọ̀ báyìí tó lọ jọ. O lè so 30 minutes mo máa dúró. Tí bá wojú ẹ̀yìn gan-an mo máa ẹ máa jọ wèrè o. Ṣàṣọ̀pù verify nǹkan tó post ṣá. Mo mú mi ni. Báwo lè kọ́ fojú ẹ mo ti rí already? Kí lẹ́tọ̀ kọ́ fojú ẹ? Lẹ́tọ̀ mo rí ọ. Ọlọ́run máa ń fi ọ̀rọ̀ òpè ṣe ìdààmú ọlọ́gbọ́n ní ìgbà tí. Ẹ ń kàn sáyìn ní báwo ló ṣe mọ̀ kó fẹ́ ṣe bẹ́ẹ̀ dé? Bíbọ́dì! Ìjọ sọ̀rọ̀ ní kọ́ máa wá kiri. Bíbọ́dì ló ṣe máa hàn yẹ. Bẹ́ẹ̀ni bọ́dọ̀. Yes! Oye prank mi mọ́ náà. Bàbá yìí. Ká ló mọ ibi tó torí ẹ̀ bọ̀? Ó lè jẹ́ ibi tó torí ẹ̀ bọ̀ repercussion nìkan tó ṣe òun ló dé bá. Jọ̀tá ni ò mọ̀ pé igbó àtirò tó wọlé yẹn òun náà nìyẹn àtirò tó jáde. Ìyàwó yín kọ́ ló ń ṣe yín. Ìmá ní kí lọ́gbà ká má mèso ẹ̀. Mèso eléyìí o. Èso eléyìí ti dìdàkudà mọ́ yín lọ́wọ́. Kò yẹ kó jẹ́ yẹn kò yẹ kẹ́ ṣerú nǹkan tẹ́ ṣe yẹn ẹ gbé ọ̀rẹ́ yín arọ ẹ gbé fún ọkọ mi ẹ wá ń bi mí pé kí ló ṣẹlẹ̀ ẹ dẹ̀ ń pretend bẹ́ẹ̀ ni pé ẹ mọ nǹkan tẹ́ ṣe. Àríkẹ́, stay away from my brother. Ṣé gbogbo wọléwọ̀de tẹjọ́ ń ṣe gbogbo àwọn body language tí ẹjọ́ ń fúnra yín gbogbo ẹ̀ ló yé mi àti. Mo ní kó o dọ́gbọ́n kó o máa deceive yàn o ò rí the lips mi nígbà tí mo fún ẹ ní instruction àbí. I'm sorry, sir. She should know Jack in that company. Mo ti ń bá làkàlà egun lé mi gba tí máa fi jí báyìí mo rí pé táyà mi lójú. Bó ṣe wà ẹ̀wọ̀n ni kò kú sí. Lọ́wọ́ ṣé inú tó du ọgbọ́n sọ yẹn ṣé inú tó tẹ́tẹ́ yẹ kó wà. Ó máa ń wù mí kí n fi tẹ́tẹ́ lẹ̀ tẹ́tẹ́ ní òfin mi lẹ́sà.
Kí ló ń jẹ́ gbogbo? No, kí ló ń jẹ́ gbogbo? Bàbá ẹgbẹ́ mo yẹ ọmọ yẹn. Tún kiri ẹ̀ ṣe. Tún kiri ẹ̀ ṣe. Ó mà lórí láyà gan o. Ó dún náà ṣe ìgbà tó máa gbá ọkọ̀ ìgbà tó máa fẹ́ ọkọ̀. Ó lè wá lọ bí ìtẹ́tẹ́ tó wá rọ́ra yìí kiri ni. Ó pariwo ni náà. Ṣó ti fẹ́ sílé ni? Kí ló ṣe àdúrà? Mo ti sọ, mo sì ti yanjú ẹ̀. Mo ti sọ̀rọ̀ tí wọ́n sọ tán o. Kẹ́nìkan fún aládùúrà parí ẹja mọ́ lọ. Mo ò bóyá ẹ máa bẹ̀rẹ̀ pé ṣẹ́nikẹ́ni ò ní bẹ̀rẹ̀. Lémi tí mo mọ̀. Lémi tí mo mọ̀. Kò sí bó ti lè wù kó rí wèrè òrù yọ. Èéfín ni wà. Ẹ má bínú. Bẹ́sọ̀n ọkọ̀ dìdìrín. Bọ̀dá Déndé. Dákẹ́ o. Ìjọ tó wọ́n bí ẹ̀fẹ́ sọ fún ọ ní o inú ìdè ló wà o bí wọ́n bá fẹ́ bọ́dún ìdè jẹ́ kán gẹrun orí rẹ o tátẹ́gùn bá fẹ́ sí ọ lórí ọ kọ̀ọ̀kan bọ́ nínú half ìdè nínú 100. Kí ni tó o fẹ́ sọ ládùúgbò gbogbo ọ̀rọ̀ tí mo ti sọ sílẹ̀ ìwọ lẹ́nu rẹ gbọ́ ọ̀rọ̀ ẹlẹ́nu dùngún nù. Anyway, mi mọ wá ìtẹ̀ṣe múra jà fún mi kó fàjà. With all due respect, sir. Mo fẹ́ béèrè ẹni a máa dá owó epo. Bẹ́ẹ̀ni. Okay. Now, ẹlòmíì nínú wa iṣẹ́ tó ń ṣe ó máa lọ láàárọ̀ ó máa dé lálẹ́. Ẹlòmíì ọ̀sán lòun máa dé. Ẹlòmíì lẹ̀kẹ̀ kò ní kúrò ní rárá tó jẹ́ pé full housewife ni. Ẹ jọ̀ọ́ báwo la ṣe máa ṣe o? Má sọ̀rọ̀ fáwọn tó kù iṣẹ́ kí ni wọ́n ṣe. Teacher ni mi. Tí mo bá dẹ̀ lọ láàárọ̀ mo máa ń dé lọ́sàn. Tí mo bá dẹ̀ dé lọ́sàn yẹn mo fẹ́ bu omi sára. Màá dẹ̀ fẹ́ nọra lẹ̀ ní abẹ́ ẹ̀sìn. Ẹ fẹ́ pàkàkà ẹ̀. Ẹ fẹ́ sí gbogbo rátíkà. Ó ti yẹ ọ. Yóò fẹ́ bomi sára. Yóò fẹ́ na ha ha ha. Màá fẹ́ na ha ha ha. Àtìgbà wọn ti bí iná ti gba àárò kúrò lẹ́nu ẹ̀. Wọ́n fẹ́ na ha sábẹ́ èsì. Ibi ni mo wà lọ́mọkùnrin ọ̀bá wọlé kí ni iṣẹ́ tiẹ̀ ó ní kápẹ́ńtà lòun kí ló fà á wọ́n ní kó wá àjọṣe bẹ́ẹ̀dì ni bẹ́ẹ̀dì àwọn wo bẹ́ẹ̀dì àwọn mo fẹ́ na ha bọ́n ṣe wọnú ilé nù lẹ́yìn ọba gbé bẹ́ẹ̀dì ló bá gbé sókè n bá ní ojú wíńdò mo ti wò kí ló ṣẹlẹ̀ ló wá dà wọ́n láwọn máa ń fẹ́ gbádùn pé káwọn na ha àwọn fẹ́ na ha ni wọ́n fẹ́ na ha lẹ́yìn ẹ̀fẹ̀ gbé bẹ́ẹ̀dì kan pop bẹ́ẹ̀ bá fọ́ pop ayé yín bàjẹ́ nù bẹ́ẹ̀ bá wọnú yàrá àwọn mo fẹ́ na ha tẹ́ ẹ bá rí bí bẹ́ẹ̀dì wà ibi AC lókè ló wà abájọ yóò wá bọ́ra lẹ̀ á wá na ha síbi AC àti fáànù gbogbo bẹ́ẹ̀ wà tútù. Wọ́n á tẹ́ pẹpẹ ètò wọ́n á máa ṣe snap. Wọ́n ti fi AC sí 16 ẹ̀rọ yóò wá ṣe lálálálálá. Bọ̀dá wa dé. Bọ̀dá wèrè táyé ń ṣe ìyẹn ló wà dé kúkú nírònú méjì gbà ibẹ̀ ni ó wọ̀ lọ. Ó ṣàwùjọ náà pé obìnrin ò ní wà ó pẹ́ ń lé ọkọ yóò ṣáàdì tó fi ń ṣe é àṣẹ náà ha ni. Queen of the Zanga. Zanga, queen of the Zanga. Zanga, queen of the Zanga. Zanga belongs to the queen. MSP on the mix, baby. Zanga, queen of the Zanga. 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 Yeah, I want the queen of the Zanga. I'm on, go ya go go. In the Zanga, we the carry go go. And the Jackson band, no the teach. And the bed is the sign of the Zanga. Mama Sita, the poison, yeah. I'm a one long bed of you, wash it. Would you let me get a knee? Would you mean now? Zanga nation, I take back. I took a magic, but I want to work up.
And the comedy cook where the one walk Zanga quick, we know the Zanga. Zanga quick, we know the Zanga. My yeah. Zanga quick, we know the Zanga. Zanga quick, we know the Zanga. Voice of the streets, la bête Latina.